tí ó bá jẹ́ pé ẹ̀rù pásítọ̀ rẹ ló ń bà, pásítọ̀ rẹ ló ń sọ tó ṣe, àbí wòlíì ṣọ́ọ̀ṣì rẹ ló ń sọ irú aṣọ tó máa wọ̀, ló máa ń sọ bóyá wàá dárun gbọ̀n sí tàbí wàá dárun sí, pé àwọn náà ń sọ fún ẹ tó bá sùn, àwọn ni wọ́n sọ fún ẹ tó bá báyàwó rẹ sùn, ọkọ̀ọ̀kọ̀ lọ gbàṣẹ, orí burúkú ẹ̀sìn ló ń ṣe ṣọ́ọ̀ṣì, ó tí ì dọmọ Ọlọ́run. Rán ọ̀rọ̀ rẹ lẹ́ẹ̀kan sí. Má dẹ́kun oore ìgbàlà fún àwọn àyànfẹ́ rẹ tí wọ́n wà lóde. Má dẹ́kun oore ìgbàlà rẹ fún àwọn àyànfẹ́ tó wà nílé ṣùgbọ́n tí wọn kò tí ì di alábàápín nínú ogún àwọn èèyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Ayérayé nínú àwọn ọ̀run. Ṣiṣẹ́ rẹ o. Gbogbo ògo kó jẹ́ tìwọ Ọlọ́run. Ìbùkún ṣẹ́ kó jẹ́ tàwọn ọmọ rẹ o. Káyàn ká dúpẹ́. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin àyànfẹ́, mo fẹ́ tẹ̀síwájú láti fi hàn yín ògo Kristi bí ẹni tí bàbá yà sọ́tọ̀, tí bàbá sì rán níṣẹ́. Bí ẹni tí bàbá yà sọ́tọ̀ àti bí ẹni tí bàbá rán níṣẹ́. Ẹ jẹ́ á gbọ́ ẹ̀rí Jésù gangan fúnra rẹ̀ nínú ìwé ìhìnrere Jòhánù ní orí 5. Ẹ jẹ́ mú láti ẹsẹ̀ 20 kí n kà dé ẹsẹ̀ 23. Ìwé ìhìnrere Jòhánù orí 5 ní ẹsẹ̀ 20 sí ẹsẹ̀ 23. Ó ní torí bàbá fẹ́ràn ọmọ, ó sì fi ohun gbogbo tí òun tìkálára rẹ̀ ń ṣe hàn án. Ó sì fi iṣẹ́ tí ó tóbi jù wọ̀nyí lọ hàn án kí ẹnu kí ó lè yà yín. Nítorí pé gẹ́gẹ́ bí bàbá ti ń jí òkú dìde tí ó sì ń sọ wọ́n di ààyè, bẹ́ẹ̀ ni ọmọ sì ń sọ àwọn tí ó fẹ́ di ààyè. Nítorí pé bàbá kì í ṣèdájọ́ ẹnikẹ́ni, ṣùgbọ́n ti fi gbogbo ìdájọ́ lé ọmọ lọ́wọ́, kí gbogbo èèyàn kí ó lè máa fi ọlá fún ọmọ gẹ́gẹ́ bí wọ́n ti ń fi ọlá fún bàbá. Ẹni tí kò bá fi ọlá fún ọmọ kò fi ọlá fún bàbá tí ó rán. Ní ẹsẹ̀ tí mo kà yìí, Jésù Kristi olùgbàlà fúnra ara rẹ̀, ó ń fìdí ìfihàn tí a fi hàn àwọn èèyàn mímọ́ májẹ̀mú lára tí ó ń kọ nínú ìwé mímọ́ fún wa. Ó fi hàn wípé bàbá ya òun sọ́tọ̀, bẹ́ẹ̀ ni bàbá rán òun níṣẹ́. Gẹ́gẹ́ bí a ti rí nínú àwọn sáàmù 2 tí mo kà fún yín nínú àwọn fọ́nrán tó kọjá, orin Dáfídì orin 2 àti orin 150, sáàmù orí 2 àti sáàmù orí 110. Nínú àwọn ìwé mímọ́ yìí, nínú àwọn ìwé orin Dáfídì yìí ni a ti rí ògo Kristi bí ẹni tí bàbá yà sí mímọ́ tàbí tó yà sọ́tọ̀ tí ó sì rán. Torí pé a rí bí ẹni tí bàbá fúnra ara rẹ̀ kéde rẹ̀ pé ọmọ òun ni. Ọlọ́run ló kéde rẹ̀ bẹ́ẹ̀. Nínú àwọn Júù tí wọ́n kọ́kọ́ ń tàpá sí Jésù pé kì í sọmọ Ọlọ́run, nínú àwọn bàbá wọn ló ti sọ. Dáfídì jẹ́ ọ̀kan lára àwọn bàbá àwọn ọmọ Hébérù, àwọn Júù. Lẹ́nu ẹ̀ ni bàbá ti sọ pé ìwọ ni Kristi, ìwọ lọmọ mi, lónìí ni mo bí ọ. Láti ẹnu Dáfídì yìí kan náà ni bàbá ti sọ pé òun ti fi Kristi sí ọba, àyànfẹ́ ọba tòun sì ni, ọwọ́ ọ̀tún bàbá ló sì wà. Nínú ìwé onísáàmù yìí náà látún ti rí wípé Ọlọ́run ti pèsè rẹ̀ láti ayébáyé wá pé Kristi ní ó jọba gbogbo ayé.
ó ní ó jẹ́ alákòóso gbogbo ènìyàn, ó ní ó jẹ́ alákòóso gbogbo orílẹ̀-èdè. Ọ̀ranyàn ni. A sì tún rí wípé Ọlọ́run ti fi àwọn irú ọmọ kan fún Kristi. Ìyẹn ni àwa tá a jẹ́ ọmọ ẹ̀yìn Kristi. Ọlọ́run fi wá fún bí ogún ni. Ó fi wá ṣe ogún fún. Bó la ṣe jẹ́ ọmọ Ọlọ́run, ẹ̀sìn kan ló sọ wá dọmọ Ọlọ́run. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́, tẹ́ kì í sọmọ Ọlọ́run, ọ̀rọ̀ yìí ọ̀kàn yín. Ó lè máa jẹ́ Jọ́ọ̀nù. Kódà bí bàbá rẹ̀ bá láyà, ó lè sọ ẹ́ ń Jésù. Kọ́ ọ máa jẹ́ Jésù, kò sọ ẹ́ di ọ̀kan nínú ẹbí Kristi. Bó ń ṣe ọdún Kérésìmesì, tàbí òun ṣe ọdún àjíǹde, tàbí òun lọ ṣọ́ọ̀ṣì ní gbogbo ọjọ́ ìsinmi, kò sọ ẹ́ di ọmọ ẹ̀yìn Kristi. Àwọn ọmọ ẹ̀yìn Kristi ni àwọn tí wọ́n ní ẹ̀mí Kristi nínú wọn. Ó lè máa fèdè fọkọ́ má ní ẹ̀mí mímọ́. Róòmù orí 8 ẹsẹ̀ 9, ó ní bí ẹnikẹ́ni ò bá ní ẹ̀mí Kristi, kò sínú ẹni tirẹ̀. Ẹsẹ̀ 14 wá sọ pé kìkìdá àwọn tí à ń ti ọwọ́ ẹ̀mí mímọ́ ṣamọ̀nà, àwọn ní sọmọ Ọlọ́run. Ẹsẹ̀ 16 ìwé Róòmù yẹn náà ní orí 8, ó ní kìkìdá, ó ní ẹ̀mí ti ká lára rẹ̀ náà ló ń bá ẹ̀mí wá jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Àwọn tó jẹ́ ọmọ Ọlọ́run àdìtú ni wọ́n, ọmọ àdìtú ni wọ́n. Èyí tá a bí nípa tara ni, èyí tá a bí nípa tẹ̀mí ni. Afẹ́fẹ́ ń fẹ́, mọ̀ bí tó ti ń bẹ̀ sí mọ̀ bí tó ń fẹ́ wá. Ó ní bẹ́ẹ̀ ni àwọn tá a bí nípa tẹ̀mí. Ìtumọ̀ ẹ̀ ni wípé àwọn tán jẹ́ ọmọ Ọlọ́run, páìtọ̀ ò ní lù wọ́n jìbìtì gbowó lọ́wọ́ wọn. Tí ó bá jẹ́ pé ẹ̀rù pásítọ̀ rẹ ló ń bà, pásítọ̀ rẹ ló ń sọ tó ṣe, àbí wòlíì ṣọ́ọ̀ṣì rẹ ló ń sọ bí wàá sọ tó máa wọ̀, ló máa ń sọ bóyá wàá dárun gbọ̀n sí tàbí wàá dárun sí, tó pé àwọn náà ń sọ fún ẹ tó bá su, àwọn ni wọ́n sọ fún ẹ tó bá tọ̀, àwọn ni wọ́n sọ fún ẹ tó bá báyàwó rẹ sùn, ọkọ̀ọ̀kọ̀ lọ gbàṣẹ. Orí burúkú ẹ̀sìn ló ń ṣe ń ṣọ́ọ̀ṣì yẹn, orí burúkú ẹ̀sìn ló ń ṣe ń ṣọ́ọ̀ṣì yẹn. Ó tí ì dọmọ Ọlọ́run. Àwọn tán jẹ́ ọmọ Ọlọ́run, ẹ̀mí Kristi ló máa ń bá wọn sọ̀rọ̀. A máa ń fínúfíndọ̀ tẹ̀lé Olúwa, a máa ń fínúfíndọ̀ gbọ́ràn sí Olúwa. Èèyàn kọ́ ni ó sọ fún wa, èèyàn kọ́ ni ó sọ fún wa ká má sàǹdà mẹ́wàá, èèyàn kọ́ ni ó sọ fún wa ká má fi ọrẹ àkọ́so sílẹ̀. Ẹ̀mí Kristi ló máa ń bá wa sọ̀rọ̀. Èèyàn kọ́ ni ó sọ fún mi pé ìránṣẹ́ Ọlọ́run ni mí, èèyàn kọ́ ni ó sọ fún mi pé nǹkan báyìí ní kó wàásù. Ẹ̀mí Kristi ló máa ń darí àwọn ọmọ Ọlọ́run. Já wa padà sínú ìwé Jòhánù yẹn. Ọlọ́run ti wá gbé Jésù kalẹ̀ bí onídàájọ́, pé Ọlọ́run ò sì dájọ́ ẹnikẹ́ni mọ́, ó ti fi gbogbo ìdájọ́ ó ti fi lé Kristi lọ́wọ́. Pé kí a ti ń bọlá fún bàbá, la ṣe gbọ́dọ̀ bu ọlá fún ọmọ. Bó ti ń bọlá fún bàbá, la ṣe gbọ́dọ̀ bu ọlá fún ọmọ. Ọlọ́run ti gbé Jésù Kristi kalẹ̀ ní onídàájọ́ ayé. Ìdí nìyẹn tèmi bá ń sọ fún yín wípé Ọlọ́run ò sí ìdí ẹ̀sìn. Ọlọ́run yìí sì ìṣó lóṣèlú. Nínú ẹgbẹ́ òṣèlú ni wọ́n ti máa ní pátì méjì, wọ́n á máa ní mẹ́ta. Nílẹ̀ yìí wọ́n ti ní mẹ́fà rí, bóyá wọ́n ti ní mẹ́wàá rí, mi ò lè rántí. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, bóyá pátì mẹ́fà la ní báyìí nísìn, mi ò mọ̀ bóyá ti pé mẹ́wàá rí. Ṣùgbọ́n Olódùmarè kò ní pátì méjì débi tí ó pé mẹ́rin. Ọlọ́run yìí ṣàparùtù. Títí ẹ̀ lágbà, tẹ́ ẹ bá fẹ́ gbà ní kó gbà kó dìjà. Jésù Kristi ni ẹni tí bàbá ti gbé kalẹ̀ ní onídàájọ́. Tó bá lọ́ọ́ gba Jésù lónìí tó ní kì í sọmọ Ọlọ́run tó bínú tó dẹ̀ wá ya bínú kú, tó bá kú àjíǹde o. Bẹ́ẹ̀ ni o, wà wá jíǹde. Ẹni tó wá sọ pé kì í sọmọ Ọlọ́run ni wà wá bá rẹ̀ gànbó níwájú ẹ̀ pé òní ó ṣèdájọ́ ayé ẹ̀. Olórí ẹ̀sìn yín tó múra kankan tó pòkọ ìbànújẹ́ fún ẹ tó sì fún ẹ ní èrí ọ̀ràn ẹ̀bi ayérayé jẹ́, ò ní rí lọ́jọ́ náà.
ò ní rí lọ́jọ́ náà. Ò ní rí lọ́jọ́ náà. Nígbà tó o bá rírú olórí ẹ̀ṣẹ̀ rẹ kó tó wá dìgbà yẹn ajàmájẹ̀bi Olódùmarè olówó á sọ fún ẹ yìí o wo ó nítorí pé bàbá kì í ṣèdájọ́ ẹnikẹ́ni. Jòhánù orí 5 ẹsẹ̀ 22. Nítorí pé bàbá kì í ṣèdájọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n ti fi gbogbo ìdájọ́ lé ọmọ lọ́wọ́. Jẹ́ ká tún wá àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run mìíràn kí ọ̀rọ̀ yìí lè bá yé ọ dáadáa bí o kò lè rí ògo Kristi bí ẹni tí bàbá yà sọ́tọ̀ tí bàbá sì rán níṣẹ́. Jẹ́ ká ka ìwé Sáàmù orí 40 orin Dáfídì orin ogójì orin Dáfídì orin ogójì wo ẹsẹ̀ 7 rẹ̀ jẹ́ ká kà á. Nígbà náà ni mo wí pé kíyèsí èmi dé, nínú àpò òwe ni a gbé kọ̀wé mi pé ntí Jésù wá ṣe bí wọ́n ti kọ́ nínú ìwé mímọ́ lọ wá gbégbé ayé rẹ̀. Tún wá wo ìwé oní Dáfídì yẹn náà, tún já ka orí 45 rẹ̀ ká wá wo ẹsẹ̀ 6 gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní ẹsẹ̀ 6 àti ẹsẹ̀ 7 ó ní Ọlọ́run láti láéláé ní ìtẹ́ rẹ ọ̀pá aládé ìjọba rẹ ọ̀pá aládé òtítọ́ ni. Ìwọ fẹ́ òdodo, ìwọ kórìíra ìwà búburú. Nítorí náà ni Ọlọ́run rẹ ṣe fi àmì òróró ayọ̀ yà ọ́ so lórí àwọn ọgbà rẹ. Kẹ́ ẹ lè mọ̀ wípé bàbá ló yà Kristi sọ́tọ̀, ó tún fi òróró ayọ̀ ó dà á lé lórí pé ẹni yìí mo yà á sí mímọ́, mo yà á sọ́tọ̀ fún iṣẹ́ tí mo rán. Nítòsí wá sínú iṣẹ́ yẹn náà ni láti ṣe ìfẹ́ Ọlọ́run. Já wá lọ sínú ìwé Hébérù ní orí 1, Hébérù orí 1. Hébérù orí 1 máa ka ẹsẹ̀ 6 àti ẹsẹ̀ 8. Hébérù orí 1 ẹsẹ̀ 6 àti ẹsẹ̀ 8 kí ẹ lè rí. Ó ní àti pẹ̀lú nígbà tó mú àkọ́bí ní wá sí ayé, ó wí pé kí gbogbo àwọn áńgẹ́lì Ọlọ́run kó forí balẹ̀ fún. Nígbà tí wọ́n bí Jésù Kristi ní ibùjẹ ẹran, àwọn áńgẹ́lì sọ̀kalẹ̀ wá, wọ́n wá sìn. Nígbà ó wà ní túfúlù, àwọn áńgẹ́lì wọ́n wólẹ̀ fún. Àwọn amòye wọ́n wá láti ìlà oòrùn, wọ́n wá forí balẹ̀ fún, wọ́n ta lọ́rẹ. Kí lè rè dí ìjápámánú rẹ ọ̀rẹ́ wa? Má ya bínú kú. Jẹ́ kọ́rọ̀ èyí ó yé ẹ. Gba ẹ̀mí mímọ́ láàyè kó fún ẹ lómi làákàyè mú. Wá wo ẹsẹ̀ 8 ó ní ṣùgbọ́n ní ti ọmọ ló wí pé ìtẹ́ rẹ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ní ti ọmọ rẹ̀ àkọ́bí rẹ̀ Jésù Kristi làkọ́bí Ọlọ́run. Ádámù yìí ṣàkọ́bí Ọlọ́run. Wọ́n dá Ádámù ni, wọn ò dá Kristi. Ẹlẹ́dàá ni Kristi. Ní ti ọmọ rẹ̀ tó wípé ìtẹ́ rẹ̀ Ọlọ́run láé àti láéláé ni ọ̀pá aládé òdodo ni ọ̀pá aládé ìjọba rẹ̀. Gbàdúrà. Bàbá, mo bẹ̀bẹ̀. Ọ̀gọ̀rọ̀ èèyàn náà bí ní afọ́fúngbẹ̀mù o. Jésù mo bẹ̀ ọ́, bù wọ́n lómi làákàyè mu. Bó o ṣe máa ń bẹ́gi ọ̀la fún ni tó o máa mú kéèyàn rọ́wọ́ orí láwùjọ, bẹ́ẹ̀ náà ló máa ń ṣèyàn ní onílàákàyè ẹ̀dá. Àwọn tó o bá ṣe ń làákàyè ni wọ́n gbọ́n. Àwọn tó bá gbọ́n ni máa ń gba Jésù. Àwọn afọ́fúngbẹ̀mù ni wọ́n máa ń tàpá sẹ́lẹ̀dá wọn. Gbogbo àwọn afọ́fúngbẹ̀mù, àwọn tí wọn ò ní làákàyè, bí wọ́n ń gbọ́rọ̀ yìí tí wọ́n tún fapá jánu, Jésù olùgbàlà náà wà àánú sí wọn kó bù wọn lómi làákàyè ìgbàlà mu. Mo dúpẹ́ torí pé o ti ṣe bẹ́ẹ̀. Jésù Kristi Olúwa wa. Àmín.